Akínyàndé ní Òjòdú. A wà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run Prophet Michael Olohumbe gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe pé bàbá ọ̀rọ̀ tó bá wà nínú ẹ̀mí náà ni bàbá máa mú àti èyí tí ó ń tún ilé àti orílẹ̀-èdè àtijọ́ lọ́hùn ṣe náà ni bàbá máa ń gbé wá. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ ra ìyá mi. Yes sir. Ṣé dáadáa la bá yín? Àsìkò ìlú wa yìí ẹ bá wa káwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí níbi gbogbo tẹ́ tí ń wò mí. Mo gbàdúrà fún yín ọwọ́ Ọlọ́run kó kàn yín. Àmín. Bíbélì mi sọ nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 10. Ó ní ọwọ́ kan kàn mí ó sì gbé mi kúrò lórí eékún. Gbogbo ẹ̀yin tí ayé ti dákúnlẹ̀ sí orí eékún, gbogbo ẹ̀yin tá a ti pọ́n lójú, tá a jẹ níyà, tá a ṣẹ́ níṣẹ́, tá a ń dà láàmú, tá a ń fi jìgbà kiri, tí ó ń rí ìjákulẹ̀ níbi tí kò jẹ́ kó rí àṣeyọrí lórúkọ Jésù, ọwọ́ yìí kàn yín lónìí. Àmín. Ẹ ó dẹ̀ dìde bọ́wọ́ ti kàn yín. Bí mo ti sọ bẹ́ẹ̀ ni kò rí o. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Nǹkan tí a máa sọ lénìí ni ìpọ́njú. Àṣírí nǹkan tó ń fa ìpọ́njú. Torí tá bá wo báyé ṣe rí lénìí kò sí ni. Gbogbo ẹ̀dẹ̀ ti ní orílẹ̀-èdè náà ìjọba ni wọ́n ń sọ. So àwọn èèyàn mi ò mọ̀ pé ara wọn gan ni iṣó ti ń rùn. Kí ló ń fa ìpọ́njú sí ayé ẹ̀dá téèyàn fi ń rí ogun àkàntì àti ọ̀nà àbáyọ? Ẹ ṣé olóòtú. Number one, gẹ́gẹ́ bí gbogbo èèyàn náà ti mọ̀, believing gbogbo èèyàn pé orílẹ̀-èdè, truly orílẹ̀-èdè máa ń fa ìpọ́njú. Tó bá ti jẹ́ pé gbogbo ayé ló ń experience nǹkan yẹn, orílẹ̀-èdè máa ń fa. Orílẹ̀-èdè máa ń fa ìpọ́njú, àìgbọràn máa ń fa ìpọ́njú. And then àwọn kan wà tẹ́ pé personally fúnra yàn ìpọ́njú lè wá láìsí pé even kó orílẹ̀-èdè dáa jù báyìí lọ. Bá a ṣe ń sọ pé orílẹ̀-èdè burú. A ṣe láwọn èèyàn tó ń ra mọ́tò 40 something million, 30 something million, aráwọn tó ń kọ́lé 150 million. Bó ṣe burú tó, nígbà tó ń pe sìmẹ́ǹtì ní 200 naira, ẹlòmíì ò rówó rà. Nígbà tó wà ní 40,000, ẹlòmíì ò rówó 40 naira, ẹlòmíì ò rówó rà. But 5,500 ní ìsìn, ìgbà náà ló ní kan já tírélà 4. So bí ìpọ́njú ṣe lè wà nínú ayé èèyàn, ọ̀nà kan wà tó yẹ pé kò sí ní Bíbélì sọ pé ó ní bí gbogbo ọmọ Ísírẹ́lì dàbí iyanrìn tí òkun, ó ní apá kan ni ó là, ìyẹn ti dúró síbẹ̀. Májẹ̀mú kan sọ ẹni tó bá máa wá là, Bíbélì sọ pé lórí òkè Síónì oníbẹ̀ ni ìgbàlà yóò ti wà, ó ní ẹni tó bá kígbe òun la dẹ̀ máa gbàlà. So ọ̀pọ̀lọpọ̀ ni ohun tó lè fa ìpọ́njú. Marriage máa ń fa ìpọ́njú, ètò ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ẹ̀rí mo lè sọ ìtàn méjì. Mo ti rí èèyàn kan tó fẹ́ ṣe marriage, ó dẹ̀ ṣe marriage, ìjọ́ kejì níṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. Mo ti rí èèyàn kan tó ṣe marriage tó yẹ pé ó dẹ̀ ṣe marriage, oṣù mẹ́ta iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. Now kí ló máa ń fa ìpọ́njú nínú marriage? Tó bá fẹ́ ọ̀tá ẹ̀ níyàwó, èèyàn máa ń fẹ́ ọ̀tá ẹ̀ níyàwó. Èèyàn má dẹ̀ máa ń fẹ́ ọkọ ẹ̀ ní, èèyàn máa ń fẹ́ ọ̀tá ẹ̀ lọ́kọ. Bẹ̀tì tó common jù ni pé kí èèyàn fẹ́ ọ̀tá níyàwó, ó common jù kí èèyàn fẹ́ ọ̀tá ní ọkọ lọ. Ó ní bọ́kùnrin ṣe máa ń ronú, ó dẹ̀ ní bọ́kùnrin ṣe máa ń ronú. Obìnrin tó bá fi iyèméjì àti owú jíjẹ tó bá fi ṣe agbára ẹ̀, irú obìnrin bẹ́ẹ̀ yẹn kò lè wish ọkọ ẹ̀ good luck, because a máa wò even tó bá tiẹ̀ rí ní fine man or fine guy kó tó fẹ́, tó bá fẹ́ tán a máa rò pé àwọn kan máa tún rí bóun dẹ̀ ṣe rí tóun láìkẹ́ tó máa láìkẹ́, bó ṣe máa sọ́ di wọ̀wọ́ òun ló máa wá gbogbo ọ̀nà. So tó bá rí pé nípa iṣẹ́ òun ló ń dìde, tó bá dẹ̀ rò pé òun nìkan lòun fẹ́ máa ní access kìíní, tí òun bá bá kìíní yìí jẹ́ díbì kan délàjì, kìíní yóò ní ìtẹ̀síwájú. So irú ẹ̀ obìnrin yìí sì fúnyàn láti fúnyàn ní ìpọ́njú lọ́nà wo? Ó máa fún ẹ nínú ara ẹ̀ tó ní àti ara ẹ̀ tẹ́ bá jọ ń ṣàṣepọ̀, tó bá ti wish ẹ good luck. Lọ́nà kejì, ó máa fún ẹ nígbà tó ń jẹun, tí ò ń jẹun, tó prepare oúnjẹ fún ẹ tó ń jẹun, láti prepare àkànjú mọ́. Ní ọ̀nà kẹta, tí èèyàn bá fẹnu kónu, wọ́n máa ń tibẹ̀ gba ògo lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni onítọ̀hún máa sọ̀rọ̀ dànù, kò ní àwíṣẹ lẹ́nu mọ́. So gbogbo ọ̀rọ̀ ẹ̀ kò ní kàdí tí ènìyàn, wọ́n á ti gba ògo tó wà lórí ahọ́n ẹ̀. Yes, so òfo ló máa pẹ̀lú èèyàn bẹ́ẹ̀. Irú ẹ̀dá bẹ́ẹ̀ náà ó possible kò ní ìpọ́njú. Irú obìnrin tó lọ fẹ́ ọkọ ẹ̀ ní ọ̀tá, tó jẹ́ pé ọkọ tó fẹ́ kò wish ẹ good luck, bó ṣe ń progress inú bí ọkọ yẹn pé ọmọbìnrin máa tó ṣègbéraga,
irú ọ̀tá bẹ́ẹ̀. Mo ti rí brọ́dà mi kan tó fẹ́ èèyàn kan, ọmọbìnrin wa ṣe ìgbéraga sí, ọmọbìnrin wà òkè tó ń ṣiṣẹ́ ní bí Èkó Meridian Èkó something like that, ó dé wà òkè, and then nígbà tó rí pé ìgbéraga ìfẹ́ pọ̀ jù, ó mọ̀ ọmọ jù bí ó ti wọ́n ẹ̀ kí ló dé tó ń gún mi gàràgàrà, ṣé nítorí pé èmi ń rí 50,000 lóṣù, ìwọ ń rí 300,000 lóṣù, mi ì ṣe fẹ́ tọkọ ṣe mọ́. Ó bá débi pé ó bring bí ẹ̀fẹ́ pé in fact kò lè rí 20,000 lóṣù, kò dẹ̀ mind, ìgbà tóun náà dẹ̀ àṣẹ bẹ́ẹ̀, ọ̀dọ́ ìgbà tó ṣe bẹ́ẹ̀ lòun náà tó dìde o, ìyí tó jẹ́ pé ìjọ́ kejì lọ́kọ ẹ̀ tó ṣẹ́bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ tó fún ní sack letter, nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó confess, ó ní lọ́jọ́ yẹn òun ṣílẹ̀kùn lójijì, òun rí ọkọ òun kíìsì ènìyàn kan, pé kí ló lọ́jọ́ marriage ni, pé kí ló lè mú tó lè kíìsì, pé tó bá ti wọnú ilé ẹ̀ báyìí kí gbogbo ìṣeré ẹ̀ di tòun kó bàjẹ́, ó máa ń rí bẹ́ẹ̀. Now mo tún lè ṣe tọ̀rẹ́ mi kan, ó marry tán, gbogbo business ẹ̀ lọ dédé, kòkó ló ń tà, ìjọ tó marry báyìí ó tán, ọkàn fún ìyàwó ẹ̀ promotion níbi iṣẹ́, ìyàwó ẹ̀ ṣiṣẹ́ ní Guinness, ọkàn fún in fact testimony ìgbéga yẹn pọ̀ jù, ọkàn fún gbà ọ̀sọ̀ tó dẹ́ka pátá, bẹ́ẹ̀ lọ́kọ́ dẹ̀ rí gbà tọkọ rí ìjákulẹ̀. Nígbà tó máa confirm, àjẹ́ pé ìyá ìyàwó àti ìyàwó wọ́n ti lọ síbì kan, wọ́n ní iná ní ọkọ, ìyàwó ní omi, so the only thing tó lè fi gba ògo ọkọ yẹn fún ọmọ wọn òun ni pé ìyàwó ẹ̀ wà ní oyún, so wọ́n ní kán mú àkùkọ ẹ̀dìyẹ kan pa pẹ̀lú ọ̀bẹ gbóná, kan pa sínú omi kí ìyàwó ẹ̀ lè rí ọmọ bí láyọ̀, so that pé kán á mú òkúta gbígbóná kan jù sínú omi yẹn, tó bá ti tutù ìyàwó ẹ̀ ló máa lọ fi mú un. So gbogbo àjò tí wọ́n ń ṣe yìí ni pé ọkọ ní àkùkọ adìyẹ tí ó dẹ̀ jẹ́ pé iná ni, nígbà tẹ́ pé wọ́n ti fi ọ̀bẹ gbóná gé ní ọrùn àti òkúta gbóná, akọ òkúta tán lẹ̀ jù sínú omi, so that ó ní orí ọ̀fẹ́ ẹ̀dìyẹ yẹn kú. Now dàsí pé ọkọ ẹ̀ máa kú tògótògó. Ọdún àáfà tí ó ṣe kíní yẹn fún wọn ní Kòròdú, wọn mọ̀ pé ibì kan náà ni àwọn ń dẹ àwọn sí. Ọ̀rẹ́ mi ń lọ síbẹ̀, ìgbà tọ́rẹ́ mi máa débẹ̀ làwọn náà ń dé, ló bá sọ fún pé kọ́ńdọ̀jì pé orúkọ tó filẹ̀ ń sìn, ó ní àwọn tó ń bọ̀ yẹn ìyàwó wọn àti ìyá ìní ní, tó bá jẹ́ ìyàwó àti ìyá ìní dọ́jì sínú ilé, wọn á dá wọn lóhùn níta kó máa fi tí gbọ́, ló bá gbọ́ gbogbo àṣírí nǹkan tó ń ṣe, ló gbọ́ yẹn tí ẹ ṣáà ti gbogbo ẹ̀ náà ti gbogbo ẹ̀, ó ní kò lè dáa fún wọn, ó ní àwọn ìfún nǹkan ṣẹ́ẹ̀ ti bọ́, kò tiẹ̀ ìfún ilé ló jókòó sínsìn, gbogbo àwọn ọmọbìnrin tó máa ń lọ báyẹn kò ráyè àti lọ bá àwọn ọmọbìnrin wọn máa ń ta òṣì fún yàn nípa èèyàn máa ń rí ìpọ́njú nípa èèyàn máa ń rí ìpọ́njú nípa tó bá ní èèwọ̀, àwọn ìdílé míì ní èèwọ̀ tí wọn kì í wádìí sí, tó máa sọ fún pé okay máa wọ aṣọ dúdú, máa wọ kíní kan. Arákùnrin kan fẹ́ gba contract l'Abuja lọ́dún kan, so yíbo ni ẹnìkan fún contact mi láti Canada pé kó pè mí nípa bọ́ọ̀sì, ó ti try several times, so nígbà tá a jọ gbàdúrà náà mo kàn rí pé cap red tó dé ó ń ṣẹ̀jẹ̀, mo ní that cap in your head, red cap, remove it. If you want to collect that contract, you must not go with that red cap, because that red cap, there's an evil covenant from your father tó ti wà lórí red cap yẹn kan tó gbé fún ọ pé ẹnikẹ́ni tó bá ti gba red cap ó gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ èèyàn sí ètùtù, so ẹ̀jẹ̀ èèyàn wọ́n dẹ̀ ní ó lè pẹ́ díẹ̀, so gbogbo orúkọ opportunity ẹ kò belong sí ẹ, so oore ọ̀fẹ́ Kristi ló ní láti jẹ fún díẹ̀ yìí, wọ cap funfun mo dẹ̀ gbàdúrà fún and contract ẹ bọ́ sí, so dàsí pé májẹ̀mú kan máa ń dúró tó máa ń dènà èèyàn láti lè jẹ́ pé kó nítọ̀hún kó tòṣì láyé. Now àwọn kan ìran míì tún wà tẹ́ pé ẹlòmíì ò máa kọ́kọ́ ìran ẹ̀, and àgbèrè náà máa ń gba ògo lọ tíyàn bá já lágbèrè bójú ọkùnrin àbó búróbìnrin tí àgbèrè yẹn bá bá style ni tákùn máa lọ láti ibì kan lọ síbì kan tẹ́ pé tí wọ́n ń bá sùn tó ń bára wọn sùn, so ògo yẹn ó máa já wálẹ̀. Ó lè má jẹ́ ní moment tó ń ṣiṣẹ́ yẹn, but at long run gbogbo gbà tó bá yá ó máa di pé ó máa affect ẹ̀, tó máa rí pé gba ilẹ̀ nínú náà ti ń dàgbà, so kò ní lè ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ pé kó jẹ́yàn láyé, so a máa ṣe làálàá máa gbàwẹ̀, a máa ṣe kọ̀ọ̀kan kò ní bọ́ sí wọn, even ó lè má nùkun àti gbàwẹ̀ ń gbà yẹn, but gbogbo nǹkan tó jù lọ ni pé. So ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ èèyàn lè rí ìpọ́njú many ways. So
ilé máa ń fà, ẹ jẹ́ ká wo ọ̀nà tí ilé polygamous máa ń fà tó ní kálukú ń jàjà gbára pé mi máa jù ẹ lọ ogun ìpọ́njú lè wá látẹnubẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ ò sí bẹ́ẹ̀ kọ́ mọ̀. Ọ̀nà àbáyọ máa ń wá tó yẹ pé ibi tí òun expect nítorí pé omi tí èèyàn bá fojú rí òun ló máa ń gbèyàn lọ. Àwọn odò tí èèyàn odò Yaláró bẹ̀yẹn lọ́nà Ìjẹ̀bú Julius Berger bó ṣe tóbi tó odò Yaláró kékeré tí èèyàn lè fi ọparun fò sódì kejì so òun ló kàn lé mọ̀ ẹni tó ti ń wọnú òkun tó ń wọnú ọ̀sà ńgbò dódò Yaláró ó fojú òpólò kékeré rẹ̀ tó kédo kékeré yẹn kò ṣe fẹsẹ̀ sọdá tó bá try ẹ̀ á bára ẹ̀ nínú ọ̀gbun. So fún díẹ̀ yìí ó máa ń rí bẹ́ẹ̀ bẹ̀tì kọ̀ọ̀kan tí èèyàn lè ṣe ẹni mo ti sọ fún yín tó bá ti ń rí bákan má fi Ọlọ́run sílẹ̀. Ọlọ́run ni ìbẹ̀rẹ̀, Ọlọ́run dẹ̀ ni òpin. Ẹnikẹ́ni tó bá sọ fún ẹ ipe fọlọ́run sílẹ̀ kìíní kan nǹkan kan èṣù oníkankan lọ́wọ́ ṣé o mọ̀ pé èṣù kọ́ ló dá Ọlọ́run, èṣù kìdẹ́ ń ṣe ọ̀rẹ́ Ọlọ́run, Ọlọ́run ló dá èṣù bó ṣe dá ara ẹ̀ tẹ́nikẹ́ni ò mọ̀ nígbà tó dá rẹ̀ bẹ́ẹ̀ náà ló dá èṣù bẹ́ẹ̀ náà ló dá gbogbo iṣẹ́ gbogbo nǹkan téèyàn fojú rí àti téèyàn fojú rí téèyàn gbọ́ pa ẹ̀ iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni. Ìfún ọmọ ẹ̀ Jésù gbogbo àwa iṣẹ́ ọwọ́ rẹ̀ ni òun ló ní òun pẹ̀lú ẹ̀ àwọn náà yé pẹ̀lú ẹ̀mí mímọ́ káwọn náà tó wà òun ló ti wà òun là ní àti kọ́ ṣe òun náà dẹ̀ ní gbẹ̀yìn so that Ọlọ́run lèèyàn súnmọ́ tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ àbí pé ènìyàn Ọlọ́run tí ọkàn ẹ súnmọ́ and then mo fẹ́ kọ́ ilé kọ̀ọ̀kan ẹ kàn má máa súnmọ́ ènìyàn Ọlọ́run ẹnìyàn sórí èèyàn nípa ọ̀rọ̀ wọn la fi mọ̀ wọn nípa ìwà wọn la fi dá wọn lẹ́jọ́ Bíbélì ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń gbà míì Ọlọ́run máa ń fi òpè dààmú ọlọ́gbọ́n ẹlòmíì ò mọ̀ ọ̀rọ̀ sọ ẹlòmíì ò mọ̀ prayer kó ṣe prayer títí bẹ́ẹ̀ tí kánṣó tó bá sọ àwíṣẹ́ ni àwíṣẹ́ ni dínàkú àkàkẹ́lì sàtàkùrìdà tí n bá sọ̀rọ̀ fún ẹ tí ò bá ṣe lọ́dún mẹ́wàá máa expect ẹ lọ́dún mẹ́wàá plus nítorí ó máa pàpàṣẹ tó dẹ̀ máa rántí pé wòlíì kan sọ̀rọ̀ yìí fún ẹ rí so ó já sí pé a ti fi ẹ̀bùn ọ̀rọ̀ yẹn fún mi ẹni kí n bá sọ fún ó gbọ́dọ̀ létí àti gbọ́ ìwọ ló fúnra rẹ̀ ló máa wá ẹ̀mí wàá fẹ̀mí béèrè Ọlọ́run ṣé ẹni ṣe súnmọ́ ó lè ṣe bẹ́ẹ̀ náà ka ìfihàn 4 yà ìfihàn Revelation 4 tó bá ka Revelation 4 kó wá wà ní àwẹ̀ fún ọjọ́ mẹ́ta kó béèrè Ọlọ́run this man tó jẹ́ wòlíì ṣé mo lè bá wòlíì yìí sọ̀rọ̀ àbí kó gbàdúrà ọjọ́ kan Ọlọ́run máa fa nìkan hàn wàá lálàá wàá ríran tó Ọlọ́run láì kéèyàn béèrè nǹkan lọ́wọ́ òun kéèyàn tó ṣe ọmọ gidi ló máa ń béèrè nǹkan lọ́wọ́ bàbá ẹ̀ wàá rí gbà tó ń gba ẹ̀tọ́ Dáfídì lọ nínú ìwé 1 Samuel chapter 30 wọ́n gba ẹ̀tọ́ Dáfídì lọ ní chapter verse 5 nígbà tó ń gba ẹ̀tọ́ yẹn lọ kí ló ṣẹlẹ̀ Dáfídì di kan mú éfódù wá wọ́n mú éfódù yẹn ní nǹkan tó máa fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé tó bá ti ṣe wọ́n máa ṣe ó máa clear sí wọn éfódù yẹn wá sọ pé lépa kó sì gbé ẹ̀tọ́ ẹ̀ padà ṣé wọn tó Dáfídì ò ṣe ojú kò ṣe gbéraga lótìtọ́ Bíbélì confirm ẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ fẹ́ sọ lókùtà pa bẹ́ẹ̀ Dáfídì ò wo àwọn tó fẹ́ sọ lókùtà pa Dáfídì ó gbàgbọ́ nínú Ọlọ́run rẹ̀ ó dẹ̀ dúró ó wá béèrè pé éfódù yẹn ó súnmọ́ Ọlọ́run nǹkan tó máa fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ni yes ẹ mú éfódù wá ẹ pé wòlíì kan wá kó mú éfódù wá wọ́n dẹ̀ mú wá wọ́n dẹ̀ béèrè Ọlọ́run sọ pé kó lépa kó sì gbà padà Bíbélì ti fàṣẹ sí Ọlọ́run ti fàṣẹ sí ó dẹ̀ lépa àwọn ọ̀tá ẹ̀ àwọn Amálẹ́kì ó dẹ̀ gbà in fact challenge ńgbà mi tó bá dé bá àwọn ọmọ Ọlọ́run tó bá dà kán gbogbo lọ lọ́wọ́ ẹ̀ kò mìíní kankan kò mìíní pé ò ní rògbòlò ó mìíní pé wàá tún gba ògo ẹ̀ padà tó bá dẹ̀ máa gbà padà ìkan náà gbà lọ wàá gba bíi 200 gbogbo àti Mọ́dékáì ti ń ṣiṣẹ́ ní àsìn Áṣúrésì ní ìkòlò Ṣúṣánì ní ìkòlò Bábílónì ní ìlú Ṣúṣánì tó ń ṣe gateman tí ò dẹ̀ ní tó dẹ̀ ti ń ṣe rere wọn ò dẹ̀ sán fún Ámánì dẹ̀ ń yọ kó dẹ̀ ṣọba ó mọ nǹkan tó ṣẹlẹ̀ and some destiny wà tẹ́ pé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ṣàn àwọn ọmọ ẹ̀jẹ̀ wà bó ti sọ fún yín gbà kan àwọn ọmọ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ṣàn kan tó dìde àwọn kan wọn dẹ̀ ní fọwọ́ ara wọn pa èèyàn wà á rí àgbọ́ pé Mọ́dékáì pa èèyàn kan ó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àwọn ọjọ́ mẹ́ta ó dẹ̀ ní kẹ́sítẹ́rì náà gbà àwọn ọjọ́ mẹ́ta dẹ̀ yí ìpinnu Ámánì kúrò ìpinnu Ámánì dé dàlẹ́ orí Ámánì igi támánì rọ̀ pé òun fẹ́ fi pa Mọ́dékáì Ámánì náà fi pa wọ́n dẹ̀ kọ̀ jùgbọ́n kọ́ tó pa Mọ́dékáì Ámánì wọ́n gba ògo ọwọ́ ẹ̀ ọba pàdé láṣẹ pé kán bọ́ ògo ẹ̀ because ọba máa ń fúnyàn ní sáìn kan tó pé gbogbo èèyàn máa mọ̀ pé ọ̀rẹ́ ọba ni wọ́n gba ògo ọwọ́ ẹ̀ wọ́n wá fi sí ọwọ́ Mọ́dékáì because ògo yẹn kò yẹ Ámánì
tó bá yá máa ní àwọn tó wà nípò wọ́n wá pọ̀ Nàìjíríà náà, àwọn tó wà nípò many commissioner, many ambassador, many ògo yẹn kò yẹ wọ́n, ipò yẹn kò yẹ wọ́n, but they are there, ẹlòmíì many pastor, many prophet, many alpha, ipò yẹn ò jẹ́, that is why tó ń ṣe gátagàta gétegéte, but kò dẹ̀ sẹ́ni tó gbọ́n tán, but Ọlọ́run gba ògo yẹn kó lọ́wọ́ Amani, ó wá mú fún Mordecai, tó dẹ̀ sẹ́ni pé Mordecai ó wá di ẹni olókìkí àti ọlọ́lá àti gbogbo àwọn Júù. So àwọn ọmọ Ọlọ́run gbà kóso. Ó dẹ̀ mọ̀ pé bí Amani ṣe ń nágbára sí, bí Mordecai ṣe ń nágbára sí, Amani kú, ìyàwó ẹ̀ kú, ọmọ ẹ̀ 10 ló bí, ọmọ ẹ̀ 10 kú, gbogbo àwọn ìbátan ẹ̀ wọ́n kú. Ibi tí àwọn ìbátan tún wà nínú àwọn ìgbèríko, ọba pàṣẹ, ọba ní kán lọ pa gbogbo wọn pátápátá, because ògo yẹn wọ́n ti dènà ògo Amani fúngbà púpọ̀, Mordecai fúngbà púpọ̀, ó dẹ̀ láti gbogbo ẹ̀ padà. So gbogbo ibi tó gbogbo ẹ̀ há sí tí ẹ̀jẹ̀ máa ṣàn kí gbogbo ẹ̀ tó bú jáde, gbogbo bẹ̀ láṣẹ ọba pa. O Jósẹ́fù ọmọ ìlérí, ọmọ ògo, ṣùgbọ́n ọmọ ẹ̀jẹ̀ ni, tó bá máa ní ìlérí yẹn ṣe, ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ṣàn. Báwo wá ni ó gbàwẹ̀, ó ṣe làálàá, ó lọ sílẹ̀ Egypt. Now lọ́jọ́ kan àlá kan jáde, ó ní wọ́n ó pa wọ́n lónìí, wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n lọ sáàfin. Ìwọ tó bá lọ sáàfin rántí mi, ìwọ tó máa pa ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n dẹ̀ pa ẹ́ lọ́jọ́ ẹ̀. Bí yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣàn, bẹ́ẹ̀ ni tó máa ṣàánú Jósẹ́fù ó lọ sáàfin. Bí yẹn ṣe lọ sáàfin, ó padà wá mú Jósẹ́fù kó nù ẹ̀wọ̀n. So àwọn kan wà bẹ́ẹ̀, tó bá máa rí bẹ́ẹ̀, wòlíì Ọlọ́run ni kò contact. Wòlíì Ọlọ́run ni kò contact wòlíì Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run kó pa á láṣẹ wípé nípasẹ̀ mi gbígbésẹ̀ báyìí, tó o bá ti lè gbégbèsè yẹn, ó di dandan, nítorí àwọn aráalé ẹni lọ́ta ẹni o. Bẹ̀tí ká kọ́ àkẹ́lì kàyà bò kẹ́lì síta, ọmọ akẹ́lì kàyẹ̀lì. Ìyẹn ni pé tí èèyàn bá sọ pé òun ní gbégbèsè tó kàn ń bìlífù pé jẹ́ kí n máa bá wọn forí tọ́, ẹjọ́ wọn máa gbàdúrà, wọn á dẹ̀ máa ṣe é. O tún rí irú ẹ̀ rí, àwọn tẹjọ́ ń jẹun ní gígì, wọn tó ń ṣọ́ ẹ ní gìgírísẹ̀, Jésù ló sọ bẹ́ẹ̀, ẹjọ́ máa gbàdúrà, wọn á dẹ̀ máa tún ṣe é. Now má ṣiyèméjì, tọ́lọ́run bá pè mí ní wòlíì ẹ̀, ìwọ tó ń gbọ́ mi, tí ẹ bá ṣí, tọ́lọ́run bá jẹ́ kí ẹ ṣí lásìkò yìí, ohun tí mo fẹ́ kó ṣe ni pé call this number pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run. Ẹni Ọlọ́run á tó ẹ, tẹ́ni Ọlọ́run bá tún tó ẹ, kí o tún ní etí àti gbọ́n tí ẹ̀mí bá ń bá àwọn ìjọ sọ. Another thing, àwọn ẹlòmíì ò ń gbọ́rọ̀ Ọlọ́run, so wọ́n kàn máa like láti gbọ́ story, tó bá ti ṣetán àti gbọ́ story, o lè má pe nọ́mbà rẹ̀, bẹ́ẹ̀ tó bá ti ṣetán láti bọ́ ní ọwọ́ ogun tó ń jà yẹn, náà o lè pe nọ́mbà ni. Ìran rere tó ń wáyé, ògo tó jẹ́ kó lò kó fi ṣe rere, o mọye testimony léde tí àwọn èèyàn ń give káàkiri gbogbo orílẹ̀-èdè àti ní àgbáyé. So ìwọ gangan ó jẹ́ kí ìwọ náà jẹ́rìí agbára Ọlọ́run bó ti ń gbọ́rọ̀ yìí. Lórúkọ Jésù, ìran rere tó gbé wá sáyé, èmi pàṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé, wàá rí ìran rere ẹ̀, wàá rí ìmúṣẹ lágbára Ọlọ́run, lágbára Kristi. Bó bá jẹ́ pé a ti yàn mí ní wòlíì Ọlọ́run ní kàrò àkàsà èlèdà, gbogbo ìtì ń bá sọ jáde abá ẹ̀ níbi tó wà kúrò nínú ogun, ìyá ṣí, wà rógo ẹ̀rù. Jésù Olúwa wa. Tèmi bá ṣe wòlíì, ẹ pè mí sórí nọ́mbà yìí 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 àti 091 356 42057. Àwọn nọ́mbà ayọ̀ ẹni, àwọn nọ́mbà ìbùkún ẹni, tó bá pè mí, èmi ni máa gbé. Tí ẹ̀mí Ọlọ́run bá ti sọ fún ẹ, gbìyànjú kó ní ìtẹ̀síwájú lórí ẹ̀, ayé rẹ̀ yóò dára. Parógbòlò, Jésù Olúwa. Àmín àmín ní orúkọ Jésù. Ọ̀nà rẹ̀ ti bọ́lá tẹnu yìí sọ́nà àlàyé Prophet Michael Olohumbe. Àwọn program wa náà, a lè ní àǹfààní láti invite gbogbo tó ń gbọ́ mi. Àwọn program kan máa sọ̀kalẹ̀ ní ìgbà ọdún máa wáyé. Ó máa bẹ̀rẹ̀ láti Tuesday tó ń bọ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀. Sunday anointing service, Tuesday enough is enough. This is a special program tẹ́nu Ọlọ́run ti yàn. Àti Thursday ní dédé Tuesday yẹn aago 9, Thursday aago 5 rọ̀lẹ́, Sunday aago 7 ìdájí. Má miss àwọn program tó bá tẹ̀ ti pè é, máa tọ́ ẹ sọ́nà. Ẹ bá sọ àdírẹ́sì táwọn èèyàn máa yé débi ẹ bá sọ. Ibi tẹ́ máa ti rí mi náà ní nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé lójoojú Bága. Òótọ́ ìjọ kọ̀ọ̀kan ta ní nìyẹn, a máa tún máa sọ bí táwọn ẹ̀ka àjọ wa wà láìpẹ́ yìí, ṣùgbọ́n ìtẹ́mi wà lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ Akíọdé lójoojú Bága. Tó bá tún pe nọ́mbà mi, màá direct ẹ̀ bó ti máa débẹ̀.
wàá rògbò Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.